الحمد لله القائل وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى أن يرث الله الأرض ومن عليها وهو خير الوارثين. أما بعد فاتقوا الله عباد الله. يقول عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله. يا عباد الله، من أحداث أواخر المحرم غزوة خيبر المملوءة بالدروس والعباد. وقد قال الله سبحانه إليه تصى nínú Al-Qur'an alámọ̀lẹ́ sọ fún àwọn mùsùlùmí jọyàn yìí pé ọlọ́run sí àlùkáwà ní ọrọ̀ ogun tó pọ̀ fún yín fẹ́ padà rí, ṣùgbọ́n ọlọ́run kẹjú fún yín ní ọrọ̀ ogun ti Khaybar. ẹ̀yẹ rúṣin ọlọ́run nínú àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó ti kọ́ ṣẹlẹ̀ nígbẹ̀yìn oṣù Muharram, àwọn náà ní ogun Khaybar èyí tó wáyé ní ọdún keje hijrata Nabi sallallahu alayhi wa sallam, lẹ́yìn ogúnjọ́ tá Nabi ṣe sulhul Hudaybiyah pẹ̀lú àwọn Quraysh. ká má gbàgbé pípé àwọn ẹni tí wọ́n wà níbi bay'atul ridwan tá Nabi sallallahu alayhi wa sallam sọ wípé wọn bàtà àlùjánnà ọlọ́run wọn wọ̀ sẹ́ńtẹ́ wọ̀ nínú wọn. wọ́n jẹ́ bí 1,000 ọdún. Ànábì sallallahu alayhi wa sallam ìgbà tó wá padà nínú sulhul Hudaybiyah, wọ́n wá sọ pé gbogbo ẹni yóò tí wọ́n bá lọ sí gásùwàtò Khaybar ajẹ́ni tí ó wà níbi sulhul Hudaybiyah. Khaybar yìí bíi kìlómítà 150 sí Mọ̀dínà ni. ìyẹn tí yẹn bá lọ wo sharfu shimali rẹ̀, ìyẹn ìbúyọ ẹgbẹ́ òsì sí Madina. obìnrin yìí báwọn ẹni tí wọ́n lé sí lẹ́gbẹ̀rún àti 104 yẹn, ẹni tó bá lọ síbi jihad yẹn yọ kàn gba aládàá pé ó sì jihad kò ní gbọ́rọ̀. ẹ̀yẹn ń sọ ọlọ́wọ́ ọba. wá rí ogun Khaybar yìí èyí dáa kọ́kọ́ wáyé níparí oṣù Muharram dáwà yìí. ó ní àwọn ẹ̀kọ́ àti àríwòye tọ́pọ̀ nínú ẹ̀. òun náà ní pé an-nasru min 'indillah. ẹ̀rí àtìlẹ́yìn dáwì yẹn ọ̀dọ̀ Ọlọ́run ní máa ti wá. kódà báyìí yẹn péjọ tí wọ́n bá láwọn fẹ́ ràn yẹn lọ́wọ́ tọ́lọ́wọ́n ọba ní fún látìlẹ́yìn abọ́rẹ́lẹ̀. Ọlọ́run ọba subhanahu ọwọ́ ajé oyé wa min suratul hajj àyà 40. Ọlọ́run ní wala yansuranna Allahu man yansuruh. Ọlọ́run máa ṣàtìlẹ́yìn fẹ́ni tí bá ń rìn rẹ̀ lọ́wọ́ torí inna Allaha laqawiyyun 'azim. torí Ọlọ́run ọba ni ọba alágbára ni olùborí ni. nínú àwọn ẹ̀kọ́ èyí tá a rí inú ogun yìí òun náà ní al-ikhlasu fil jihad, ìsàfọ̀mọ́ ẹ̀mí ẹni níbi ìjọsìn Ọlọ́run ọba subhanahu. ká sì má gbàgbé wípé ìjagun sójú ọ̀nà Ọlọ́run gẹ́gẹ́ alára ìjọsìn ni, nítorí fọlọ́wọ́n ọba pàṣẹ rẹ̀. ẹ̀rí arákùnrin kan ọwọ́ abá nẹ́bí sallallahu alaihi wasallam ọgbà Islam ọwọ́ akóta nẹ́bí wa nígbà tá nẹ́bí sallallahu alaihi wasallam tí wọ́n lọ síbi ogun Khaybar dáwì wọ́n wá fi hàn ogun lọ́ba. ọwọ́ ni àwọn onídìí ẹ̀ òun ṣe Islam àtọ́gun tóun tẹ̀ ń lọ òun fẹ́ lọ sójú ogun kó ṣe yí pé ọkọ̀ ọkọ̀ òun lọ́rùn ni. èyí pé bẹ́ẹ̀ lè wọ́n tọ̀ lọ tó wọ́n fi rí yọnu Ọlọ́run. ẹ̀rí ẹni yìí bá ṣe bẹ́ẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ ìjà yìí nígbà tí wọ́n ń bá wọn ọ̀fẹ́ ìjà yìí àwọn Yahud nígbà tí wọ́n fi ń bá wọn jà
ọ̀padà dípẹ́ ní iye kú sójú ogun yẹn nígbà tó kú ànábì sallallahu alaihi wasallam lórí pé tóun náà ni wọ́n lòun náà ni ànábì sallallahu alaihi wasallam ni sadaqallah fa sadaqa ó sòdodo fọlọ́n ọlọ́run ọba ti mú èròǹgbà rẹ̀ ṣẹ ọ̀padà kú ní ṣèkìdà ànábì sallallahu alaihi wasallam ọwọ́ amáàlì nígbà rẹ̀ ń bẹ ló fi sí nínú àdúrà ká ànábì ṣe nígbà tí wọ́n fi gbé jánásà rẹ̀ nílẹ̀ òun náà ní pé Allahumma ìwọ ọlọ́run hada abduka kharaja muhajiran fi sabilik ẹrú rẹ̀ nìyí o ó jáde lẹ́ni tí ó yẹ ìlú àìsí ààyè òsì gbẹ̀sì tó yẹ lódì tọwọ́ àti fídíò tẹ̀lé tuntun lójú ọ̀nà ìwọ ọlọ́run ọba lọ́wọ́ àwọn wá pa á síbẹ̀ náà lẹ́ni tó kúkú jẹ̀rì àti pé mi ànẹ́bì kí alára mọ́ jẹ́rìí pẹ́ nìyí kúkú jẹ̀rì nínú ẹ̀kọ́ káàrí nínú gáfàtú Khaybar òun náà ní ẹni tó ti pọ́ wà lùjẹ́ ní ọlọ́run ọba ní kò sẹ́lá ń tún fi eléyàn náà ó fi rìn lẹ́bẹ̀ kí ẹnìkẹ́ lọ́mọ wà lùjẹ́ ní ọlọ́run ọba yìí ó dàpọ̀ forí kanlẹ̀ fọlọ́run ọba bídíù kọ́mọlẹ́yọ̀ kan ẹrú kẹmàtínì ọmọ abáṣàdì nínú àwọn ará Khaybar ó ń darẹ̀ fún ọ̀gá rẹ̀ ọwọ́ adé táwọn ọ̀gá rẹ̀ bẹ̀rẹ̀ sí ní palẹ̀ mọ́jà wọ́n wá sọ fún ọwọ́ adé wọn gbé kílẹ̀ fẹ́ sálẹ̀ fẹ́ bájà wọn níbẹ̀ ni arákùnrin kan tó pèrè ẹ̀ lánàbì ni subhanallah wọ́n ibẹ̀ arákùnrin yẹn bí ìrìn ẹtí ànẹ́bì ti bọ́ sí lẹ́mìí ni ọba lọ bá ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n ní kí ló ń pèpè sí ànẹ́bì níbẹ̀ wọ́n mà ní káwọn yẹn ti lọ́hùn ni ọwọ́ ń bí ànẹ́bì léèrè kété mi bá wá gbà fọlọ́hùn ni kí ni ó wà fún mi ànẹ́bì sallallahu alaihi wasallam níbẹ̀ ni àlùjánnà lọ́wọ́ bẹ́ẹ̀ ni yẹn ti nígbàgbọ́ nìyẹn òun náà bá fún àwọn mùsùlùmí ọba jà fìdàfìdà ìyẹn ni gbọ́gbà fọlọ́hùn wígbóná ashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah ashhadu anna muhammadar rasulullah ọgbà pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ síjọ tí ó lọ àfọlọ́ àti fànẹ́bí ń kò jíjọ ọlọ́run òun náà bá kó sáàrin àwọn mùsùlùmí ọjà fìdàfìdà ọ̀padà kú síbẹ̀ ẹ̀rí ànábì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n wá padà yẹ̀wò tí wọ́n rí bóun náà padà jáde láyé síbẹ̀ ìjọ ọlọ́run wa ni ọlọ́run sàpọ́nlé ẹrú yìí ọwọ́ adarí ẹ̀sìn Khaybar ànábì sallallahu alaihi wasallam ọlọ́run sì rí ní orí rẹ̀ àwọn obìnrin méjì nínú àwọn obìnrin ẹlẹ́yin ju gẹ́ tó ṣe pé wọ́n ń ṣe àárò rẹ̀ tí wọ́n ń ṣáájú rẹ̀ wọ́n ní ẹ wá wo arákùnrin yìí o kò sì forí balẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo fọlọ́wọn ọba bíi ìlú kọ́mọ lẹ́yìn ìkọ́kàn nígbàgbọ́ pé ń gbẹ́ kọ̀ láǹfààní àti kírun tó ti padà jáde láyé ẹ̀yẹn rúṣin ọlọ́run nínú àwọn ẹ̀kọ́ táàbà nù gẹ́gẹ́ tó Khaybar ọ̀hún náà ni ẹ̀yẹn kẹ́mà tó lè balógun ni tó jà fitafita gbogbo ibi tó bá yẹ kí wọ́n bá nínú jihadi náà ni wọ́n ń bá ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ń sọ pé ní nẹ́ẹ̀nì kí ló fà àtúbọ̀tán rẹ̀ ọ̀dá ni ọlọ́run dákúnjọ́ àtúbọ̀tán wọ́n ọ̀dá o arákùnrin yìí má nìyí wọ́n sa lọ́gbẹ́ngbà tó bẹ̀rẹ̀ sí ní jà tó ń jà fitafita ọgbẹ́ yìí ọ̀pá o lọ́ba mú ìdà fún ara rẹ̀ ọba gbé kúntẹ̀ ó jókòó lé mọ́lẹ̀ lọ́ba ṣe bẹ́ẹ̀ lọ́ba jáde láyé Ànábì sallallahu alaihi wasallam ó ní nẹ́ni lọ ó ní ẹ máa wo kádàrá ti kò lórí rẹ̀ ní o sẹ́rẹ́ lómi bẹ yọ máa ṣiṣẹ́ nínú bí ọ máa fi hàn àwọn èèyàn sí iṣẹ́ ọmọ mẹ́ni bẹ́ẹ̀ dẹ̀ sí ní àlùjánnà ni ẹlòmíì ó sì máa ṣiṣẹ́ nínú bí ọ máa fi hàn àwọn èèyàn iṣẹ́ àlùjánnà ni bẹ́ẹ̀ dẹ̀ sí ní ọmọ nẹ́ni bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ arákùnrin kọ́dọ̀ kẹ́nu àwọn sàhábà nígbà tá Ànábì sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ yẹn wípé ní nẹ́ni ó lóun wò ká ọgbọ́dọ̀ máa jà fitafita báyìí kọ́ wọná òun ó sì máa sọ ọwọ́ apàdé jáde pé fúnra rẹ̀ nìyẹn lọ para rẹ̀ àtẹnudọ́ bá dìídì gbẹ̀mí ara rẹ̀ bóyá yóò sọ fáyé sùn ni àbí kíní kan ọ̀sẹ̀ ni ó ń tọ̀ wọ́n àtúbọ̀tán rẹ̀ ọ̀dá nìyẹn ó parí ẹ̀ síbi tí ọ̀dá nìyẹn wàlẹ̀ ìyá òbí láti fi dáre. nínú àwọn ẹ̀kọ́ táàtù bá nu gbẹ́rẹ́ tó Khaybar òun ni bá Nabi sallallahu alaihi wasallam kó ti fẹ́ Safiyya radiyallahu ta'ala anha èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn mahadil mu'minin ẹ̀rí tọ́wájá sí pé Nabi sallallahu alaihi wasallam wọ́n kó lẹ́rú ni yẹn kí wọ́n kó Safiyya lẹ́rú ni ọwọ́ asọdọmọlúwàbí ìsọdọmọlúwàbí yẹn òun ló fi sọ sọdá ìkí rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wá fẹ́ ọfẹ́ kìí ṣe pé bí àwọn ọ̀tá ẹ̀sìn sí máa ń sọ̀rọ̀ kó sọ nípa Ànábì sallallahu alaihi wasallam ibi olóbi púpọ̀ ni adùnnílé káàkiri Ànábì sallallahu alaihi wasallam ń fẹ́ láti lè fi gbẹ̀yìn fún láti fi gbógo fún torí bí gáwọ́tò Khaybar yìí wọ́n pa bàbá Sọfíyà níbẹ̀ ẹni tó ń pè ní pẹ̀yà yìí níbẹ̀ náà wọ́n ti pọ́ ọkọ rẹ̀ tí wọ́n ń pè ní Kìnnẹ́nẹ́ oní àbí kòkòyì ńbẹ wọ́n fà wọn náà sí ó sì sẹ̀ lọ́kọ̀ yẹn ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ rẹ̀ wọ́n pa síbẹ̀ ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam wá fẹ́ gẹ́gẹ́ bí olórí láti lè fi dá lọ́kẹ̀lẹ̀
ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam wá sí bẹ́ẹ̀ kí ọ̀tá táwọn Yẹhudi tí wọ́n ń bá Ìsìlámù sí látọjọ́ láéláé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pàdánẹ́bì ọlọ́run ọba débi pé wọ́n tún gbèrò àti pàdánẹ́bì wa náà sallallahu alaihi wasallam àti bọ́ sí ń wọ̀ ọ̀dàlẹ̀ kí ìjọta yẹn kọ́ bá lè dínkù. nínú àwọn ẹ̀kọ́ èyí tó ti ń báàrì nínú gbàgbó Khaybar èyí tá nẹ́bí sallallahu alaihi wasallam ń jà yẹn ẹ̀rí òun náà ti pé akálẹ̀ jáná sún abẹ́wọ̀ nígbà tó bá já sí pé àwọn ọ̀tá wa gbógun tiwa ń bẹ̀ iná ẹ̀ ló ti wáyé nínú oṣù Muharram mọ̀dáwì bákan náà nínú àwọn ẹ̀kọ́ èyí tá a tún máa rí nínú ogun yìí òun ni wípé àwọn bàtàdá bíyà tí wọ́n bá yapa àlùkáwà ní tí wọ́n bá yapa nǹkankan bóyá àlùkáwà ní ta ti jẹ́ mẹ́wàá wọ́n wá jàǹbá ọ̀kan náà àlùkáwà níyẹn ajásí gba àgbọ̀dọ̀ gba àlùkáwà ní wọn wọlé mọ́ ẹ wà Nábì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n fi tẹ́ ìjọba ẹ̀ sílẹ̀ ní Mọ̀dínà wọ́n ti sọ̀lùkáwà nípa ní jàǹbá ara wa àní hẹ́ra wa lé mọ̀ àwọn Yẹhudi má jàǹbá wọ́n bá ti lọ fún àwọn lárúbáwá Quraysh àtàwọn kọ̀bá ìlú Najd wọ́n kún wọn wọ́n pèsè pèrò òun ló fa gáàsùwàtò kan pè ní gáàsùwàtò Ahzab tó ṣe fi ẹgbẹ́ wọ́n dìjọ lórí Ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí òun ló fa ìjà ìta pè ní gáàsùwàtò Khaybar yìí nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tó fi padà wín ní àwọn Quraysh pẹ̀lú Sulhul Hudaybiyah èyí tí wọ́n ti yẹn ọwọ́ afábọ̀ báwọn yẹn náà gẹ́gẹ́ bí oníjàmbá láàrin ìgbà tó wà Ànábì tó wá dùn wọn tó ṣẹ́gun wọn Ànábì sallallahu alaihi wasallam wọ́n pèpè má tún ṣe lọ́dọ̀ Ànábì èyí tí Ọlọ́run lòún gbà ṣùgbọ́n o tẹ́ bá fi jáde kó láàyè yìí ẹrù tẹ́ bá ti sórí nǹkan ẹ̀gún yín nìkan ni ẹ gbọ́dọ̀ fún kẹ̀kẹ́ pamọ́ wọ́n bá tún ṣe bẹ́ẹ̀ wọ́n bá tún jàǹbá wọ́n fi èyí pé àdámọ́ àwọn Yẹhudi òun lè kí wọ́n máa ṣe kíni o kí wọ́n máa ṣe jàǹbá torí bẹ́ẹ̀ tí wọ́n bá ti dalẹ̀ kẹ̀kẹ́ nù kẹta fi ọ̀rọ̀ lé lórí ajásí pa àgbọ̀dọ̀ gbàlùkáwà ni wọ́n wọlé mọ́ nìyẹn nínú àwọn ẹ̀kọ́ èyí tá a bá nu gásàtò Khaybar yìí òun náà ní ìfẹ́ èyí tó lágbára jù táwọn sàhábà tí wọ́n ní sànẹ́bì sallallahu alaihi wasallam ńbẹ yóò sì máa yé wa yìí pé akáwọ̀ fẹ́ràn nẹ́bì rárá àfẹ́ràn rẹ̀ rárá téèyàn bá ń fẹ́ràn yẹn èèyàn fẹ́ tìtẹ̀lé ni ẹ wo ìfẹ́ ànẹ́bì sallallahu alaihi wasallam bó ti tóbi lẹ́ni àwọn sàhábà nígbà tá ànẹ́bì sallallahu alaihi wasallam tí wọ́n fẹ́ Sọfíyà wọ́n wá pẹ̀lú rẹ̀ ọ̀kan náà sọ̀hábà wọn ń pè ní Abu Ayyub al-Ansari ọwọ́ sọ̀dí ànẹ́bí látàlẹ́ sílẹ̀ fi mọ́ fojú léwu ẹ̀rí níbi tí fẹ́ yìí lágbára dé. ìwọ pé ojú ọba ṣẹlẹ̀ sáà nẹ́bí kọ́ ṣẹlẹ̀ sí wò. ìgbà tá nẹ́bí wá dé wá ní kí ló ṣẹlẹ̀ sí òsùn olóhùn òsùn níbẹ̀ ni. wọ́n ní tọrẹ́ ní sẹ́yìn fẹ́ yẹ̀rú ń bà mí. àkọ́kọ́ ẹni yìí wọ́n pọ̀pọ̀ ẹ̀ wọ́n pa bàbá ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ rẹ̀ ọwọ́ ajá sí bẹ́yìn lẹ́ padà tó wá fẹ́ ẹ̀rú wa ń bà mí kí nǹkan kí àṣetáni máa lọ kó sí lẹ́nu òun ní ojú ń sun òjijì ọlọ́run wa sàdọ̀ wọ́n ní Allahumma ihfaz Aba Ayyub kama bata yahrusu ọlọ́run dàtú bá ní sọ Abu Ayyub al-Ansari gẹ́gẹ́ bó ti lẹ́lẹ́ sí ẹ̀ ọ yẹ kó sùn kò sùn yíṣà wò fi kémi ànẹ́bí wà lálàáfíà bó ti sọ bí ọlọ́run dàtú bá ń sọ òun náà ẹ̀rí inú ẹ̀kọ́ èyí tó ti bá torí nínú ogun yìí òun náà ní al-ghulul qabla al-qism kíyẹn lọ jí ọrọ̀ ogun mú láì sí ìpín fún yẹn jàmbá ni ó ìyẹn náà tún wà bẹ́ẹ̀ títí dì sí i èyàn ń ṣiṣẹ́ níbì kan wọn ò tí ì fún ọ wá lọ mú tiẹ̀ ń bẹ́ẹ̀ gúlúùlù lòun náà ó àbí wọn ní kọ́ máa lọ gba nǹkan kan wá ọ wá lọ kó nù rẹ̀ gúlúùlù ni ó ṣùgbọ́n tọrọ ogun kan wá là ń sọ yìí ẹ̀rí ìdílé yìí lè fa ohun téèyàn fi wọná Ànábì sallallahu alaihi wasallam wọn máa sọ fẹ́ nìkan wọn ní sẹ́ẹ̀rí ẹni yìí iná ló ń tọ̀ wọ́n wọ́n wọn ní kí ló dé bẹ́ẹ̀ ni asọ̀kan tó máa jí ni nínú ọ̀rọ̀ ogun èyí tó ti fa àbíkù bákan náà nínú ẹ̀kọ́ èyí tó ti fa nínú gbọ́dọ̀ tó fẹ́ ìbẹ̀rù yìí òun náà ní gbólóhùn sọ̀dà iṣẹ́ ti dá máa bu àkùmọ́ táwọn máa sọ pé èèyàn gbọ́dọ̀ jókòó lórí àrò èèyàn gbọ́dọ̀ ń pákó lálẹ́ téèyàn bá ti fẹ́ nǹkan báyìí ni ó dé bá ṣùgbọ́n gbólóhùn sọ̀dà èèyàn lè ṣe tàpá olùkéèyàn lérò dáadáa nípa rẹ̀ wọ́n nígbà tá Ànábì sallallahu alaihi wasallam wọ Khaybar ọba rí àwọn yẹ̀kú tí wọ́n gbé àké dání Ànábì sallallahu alaihi wasallam ọwọ́ awí gbólóhùn sọ̀dà pẹ̀lú ẹ̀ fi Khaybar ti dahoro ó fi ẹ̀yí pẹ̀lú ilẹ̀ yìí ọlọ́run ọba àlejò ọlá máa ṣe kíni o ọmọ àgbà fún wa nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú ogun yìí òun náà ní bánu sọ̀sọ́ láǹtí rí àwọn ẹni tí wọ́n ń ṣègbìyànjú tí wọ́n ń jagun sójú ọ̀nà ọlọ́run wíkẹ́ àníṣe ẹni tí ọba wọ àlùjánnà ò ní máa yapa Ànábì o la tahillu li janna li aasi
ẹni tí ó bá wà lùjẹ́nnà kò ní yapa nẹ́bí sallallahu alaihi wa sallam ọwọ́ amú àpẹẹrẹ tọkọ wa ìkẹsẹ̀lẹ̀ nínú ogun yẹn náà ni o ìdíje ọlọ́run ni ẹ má jà báyìí bẹ́ẹ̀ nìkan ti lọ já nìyẹn wọ́n ń pẹ́ nìkan ní mọ́tàb níyẹn ti pa nìyẹn ìdíje ọlọ́run ni ebi ń gbà mọ́ ni ẹ má jà ló tó lọ jà ìdíje ọlọ́run wa sọ̀rọ̀ yìí pé àníṣẹ́ àlùjẹ́ndẹ́ ọ̀sẹ̀ tọ́ fẹ́mi yóò ti bá yapa ọlọ́run ọba subhanahu wa ta'ala ìwà ṣe bí ogun nìkan ìtẹ̀lé agbọ́dọ̀ máa fi fún aláṣẹ wa tí ṣe ànẹ́bí sallallahu alaihi wasallam ní gbogbo ògbà ní gbogbo àsìkò kódà ní ogun yìí bákan náà òjijì ọlọ́run sọ wípé ẹni tí ó bá tẹ̀lé wọn kọ́ máa gbé nǹkan ẹ̀gùn tó lẹ bọ́yá ràkúnmí tó lẹ kọ́ máa gbé tẹ̀lé wọn àbí ràkúnmí tó ti yẹ hẹ̀nà tí ó gbé sáré tí ó lọ hẹ́ lé wọn ẹnìkan bá ti kọ́ lọ́rọ́ sí lòun bá lọ gbé ràkúnmí nìyẹn bá gbé sáré bó ti là á mọ́lẹ̀ nìyẹn wọ́n bá kú òjijì ọlọ́run bá tún sọ̀rọ̀ yẹn sọ pé àníṣe ẹ̀rá lè jẹ́ nà yìí o láti ìlòlẹ̀ àásì ọ̀sẹ̀ tó fẹ́ni yóò ti bá ń yapa ọlọ́run ọba subhanahu wa ta'ala aqulu qawli hada astaghfirullah li wa lakum wa li sa'il muslimin fi mashariki al-ardi wa magharibiha astaghfiruhu wa atubu ilayh innahu huwal ghafurur rahim. الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعد وبعد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله وراقبوه في سروركم وجهركم يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون nínú àwọn ẹ̀kọ́ èyí tó tún wà nínú ogun Khaybar tálà nẹ́bí jà nígbẹ̀yìn Muharram yìí nígbà tí àwọn Yahudi tí wọ́n gbógun tì nígbà yẹn tí wọ́n jà ń bá àlùkáwà ní. a tún máa rí bẹ́ẹ̀ àmì ìyanu tí ń bẹ fún ànẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀ wọ àlì tá ànẹ́bí gbé àti àfún níjọ́ yẹn ọkọ̀là jíjẹ́ ọlọ́run ni màá gbé àti àfẹ́ nìkan ó ti fi ń nífẹ̀ẹ́ ọlọ́run ń nífẹ̀ẹ́ òjíṣẹ́ rẹ̀ ọlọ́run ń fẹ́ òjíṣẹ́ rẹ̀ ń fẹ́ ẹ̀rí gbogbo àwọn èèyàn bá ń wò pé àbími ní ọjà àbíta ni wọ́n bẹ̀rẹ̀ sí sórí ó tó ní fún ànẹ́bí sallallahu alaihi wasallam wá bẹ̀rẹ̀ àlì nàbí Talib nígbà tó wá yọjú ó ní pé wọ́n ń fa lọ́wọ́ wọ́n ń tẹ̀ ń fa kó tó di pé yóò rìn wọ́n wá gbá sí àbúrò jíjẹ́ ọlọ́run òun ò rí nẹ̀ ibi tó ń fẹ́ tẹ̀tẹ̀ yí òun ò rí kẹ̀kẹ́ ń bẹ̀ lójijì ọlọ́run ti fẹ́ tọ́sí lójú ni lójú rẹ̀ bá rí mẹ́wàá ẹ̀rí eléyìí jẹ́ mọ̀ọ́jísà àmì yánu èyí tí ń bẹ fún ànẹ́bí sallallahu alaihi wasallam ètò ìgbé kọ̀sẹ́ nìkan ẹni tó ti fi ń tó súnmọ́ bẹ́ẹ̀ bá jọ ọ́ tó tẹ̀lẹ̀ sí lásìkò tá a wà yìí kàrámà ni èyí ṣe mọ̀ọ́jísà èèyàn ò sì ní béèrè rẹ̀ akẹwà lójijì ni ẹ̀rí kọ́lọ̀ ọ̀bọ kẹta rọ̀ lánìí iná sì ń jó gbogbo àyè ọkẹta lé yẹ sí èyí dẹ̀ ti fi kankan wà bẹ́ẹ̀ ẹ̀rí eléyìí kàrámà ni tọ́ba wáyé fẹ́ni tó yàtọ̀ sí ànẹ́bí ọlọ́run ẹ̀rí mọ̀ọ́jísà tó ṣẹlẹ̀ fún ànẹ́bí nìyẹn sallallahu alaihi wasallam nínú àwọn àmì yanu tó tún ṣẹlẹ̀ òun náà ní arábìnrin kan òun máa tẹ wàá lọ mú ó béèrè pé ẹrẹ ó la nẹ́bí lẹ́ẹ̀kì jù nínú ogun yìí náà ni o wọ́n bá lápá ẹrẹ lójijì ọlọ́run lẹ́ẹ̀kì púpọ̀ jù ẹ̀wọ̀n kọ́ wá nù hadith tá nẹ́bí sallallahu alaihi wasallam sọ pé tí wọ́n bá pè mí pé kí wọ́n á jẹ apẹ ẹrẹ máa kúkú lọ ẹ̀wọ̀n bá wò pé kò sẹ́rẹ́ pípọ̀ ńbẹ ẹni ọba sì pè yẹn lé tó pè yẹn lápè jẹ ìyẹn pàtàkì ni wọ́n yóò gbé fún yẹn àyè máa sọ pé kí wọ́n sọ wá pè wá fún ni ẹ̀rí òjijì ọlọ́run sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn sàhábà jọ yẹn ọwọ́ àti ànẹ́bì ní arábìnrin yẹn níbi ìwọlọ lẹ́ẹ̀kì jóná ẹran ìdílé ọlọ́run níbẹ̀ ní apẹ́ ẹran ni ọwọ́ amú pọ́ìsì ògùn tí máa ń bá yẹn ó kù sí lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí òjijì ọlọ́run gbé ẹran yẹn ó tó mú dẹ́nu báyìí ẹran kẹ̀kọ́ wù ni ìgbésẹ̀ orí mi yìí ẹni làmásùnmọ́nà ìwọ ń bẹ lára mi o ìkànnì àwọn sàhábà ìyẹn jẹ ń tẹ wọn pè yẹn ní Bishr ibn al-Bara ibn Ma'rur ìyẹn jẹ báyìí bí yẹn ti jáde láyé ń tẹ nìyẹn eléyìí jáde ìyanu ìdí ń bẹ fún Ànábì sallallahu alaihi wa sallam bákan náà nínú àwọn ẹ̀kọ́ táàbà nu gazwatu Khaybar yìí nígbà tá Ànábì sallallahu alaihi wa sallam tó gbé àsíá fún Àlí yìí ń jọ yẹn Àlí sọ pé ṣé kí máa lọ bá wọn jà ní kí máa pa wọn lọ ẹjọ́ Ọlọ́run ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ o tọ́ba dọ̀ nkọ́kọ́ pé wọ́n kọ́ sí Islam nẹ́ níbẹ̀ yẹn ni ó ti máa yé wa yé pé àtẹ́sìn wa yìí ad-da'watu qabla al-qital
èèyàn kọ́kọ́ pé èèyàn náà kì í ṣe sọ́ra rẹ ní máa ń ṣáájú ó yẹ kéèyàn ti sàlọ̀ kó tó dìjà torí bẹ́ẹ̀ ọmọ ajé ìdí sí ọ̀rọ̀ padà fáwọn ẹni tó máa ń wí ikú ìgbé Islam gbogbo ẹ̀ kókókó ní àwọn mùsùlùmí kìíní kẹ́kẹ́kẹ́ ni wọ́n máa ń mu Kùránì lọ́wọ́ ọ̀tún ìdá lọ́wọ́ òsì tọ́ọ̀ bá ti gbàfà báyìí ábìdá dẹ́yìn ní hàn torí bẹ́ẹ̀ ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam ọwọ́ ní aláàrísìlíkà ọ̀sọ̀ bẹ́ẹ̀ fọ́ àlè kéèrè àlè pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ kìí sì jà bẹ́yẹn ọba dọ́dọ̀ kọ́kọ́ pé wọ́n lọ síbi Islam náà tí wọ́n bá wá jẹ́ pé ńgbà yẹn ọwọ́ àti ìgbà yọ̀ǹda Ọlọ́run ọba ìyẹn ni pé ọwọ́ àtìlẹyìn Ọlọ́run ọba sùpánì ọba wọn jàǹgbà yẹn. Ànábì sallallahu alaihi wasallam wá sọ fún jọ yẹn pé kọ́lọ́hún fi ọwọ́ rẹ fi ẹnìkan mọ̀ náà ọ̀dẹ̀ lórí fún ọ yóò rà fún mi pupa lọ yóò rà fún mi yẹn ti níye lórí tó. bẹ́ẹ̀ ni ó ti máa yé wa kí ni ọlá ti ń bẹ fún kásì dáwà ká pé yẹn lọ síbi tọ́lọ́run ọba subhanahu wa ta'ala. bákan náà nínú ẹ̀kọ́ sáàtún bá ń lọ zazatu Khaybaru yìí òun náà ni aṣúra ìmọ̀ àgbà ìmọ̀ràn ẹlòmíì ni òun ló fa afáàzànújì nínú tíra tá a máa ń kà tàlímù mùtàlím tariqa ta'allumi Zarnuji tá a máa ń kà ẹ̀rí kan sọ pé èèyàn ó ti di òun lẹ́nu tó ní làákàyè ní máa ń gbàmọ̀ràn ààbọ̀ èèyàn òun lẹ́nu tó yẹ pé kò ní làákàyè ń gbàmọ̀ràn wá rí yẹn tí ò tiẹ̀ jẹ́ kẹ́kẹ́ ń tiẹ̀ òun lẹ́nu pé kò ní làákàyè o kèé sì gbàmọ̀ràn wá wà Nabi sallallahu alaihi wasallam tòun ti bó ṣe kọ́lọ́wọ́n ọba ti zẹ̀kíà rẹ̀ ó tàfọ̀mọ́ rẹ̀ pé kó lè sí ẹ̀rí kọ́lọ́wọ́n ọba tó ń sọ́tún Najm ọlọ́ni ma yantiqu anil hawa in huwa illa wahyu yuha tí Ànábì sallallahu alaihi wasallam kì í sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́nu bí kò sí pé ìmísí àtọ̀dọ̀ Ọlọ́run ọba ni wọ́n fi ń bá àwọn yẹn sọ̀rọ̀ Ànábì náà wà nìyí o kódà a máa gbàmọ̀ràn lórí ọ̀rọ̀ àwọn ará ilé gan sallallahu alaihi wasallam wá rí bí gazwatu Khaybaru yìí òjijì Ọlọ́run wa sọ fún àwọn mùsùlùmí pé kí wọ́n sọ̀kalẹ̀ sáàyè kan wọ́n ń pè ní Hisnun Nafar ibẹ̀ ni wọ́n sọ̀kalẹ̀ sí. ọ̀kan náà àwọn sàhábà wọ́n pè ní Hubab ibn al-Munzir radiyallahu ta'ala anhu ọwọ́ á ní òjijì Ọlọ́run ẹ wá o ibi tẹ́ ní ká dúró sí pé kí àwọn sọ́jà wa ti mùsùlùmí ó dúró sí ṣé ẹrù ni àbí ìmísí àtọ̀dọ̀ Ọlọ́run ọba wa ni òjijì Ọlọ́run ní mo ronú sí bẹ́ẹ̀ ni kì í sì mí sí àtọ̀dọ̀ Ọlọ́run ọba afa ọ̀báàbò ní tọ́ba wá rí bẹ́ẹ̀ o ibi tẹ́ni ká dúró sí yọ láwọn ewu tọ́pọ̀ àkọ́kọ́ náà àwọn ẹni yìí tí wọ́n bá ti ń jù wá nìkan yọ máa bọ́ sọ́dọ̀ wa rẹ kí báwa bá jù kò ní dọ́dọ̀ wọn wọ́n máa rántí ní wa gbogbo ṣe sí wa àwọn onírì ṣe sí wọn. tàbá bọ́ sáàyè ibòmí nǹkan bó ṣe Ọlọ́run ti gbà nìyẹn ẹ wò bá nẹ́bí ṣe wá tó táwọn wá ní wọ táwọn àyà mùsẹ̀bí tẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ̀fẹ̀ ilé yìí o àlémìlá láṣẹ mo bá ti wí òun ni final decision òun dáàsì náà nìyẹn ẹ̀rí èèyàn gbàmọ̀ràn nígbà tóbìnrin ọba tóbìnrin ìyẹn lè gbàmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ ẹ wà Nabi sallallahu alaihi wasallam nígbà tí wọ́n fi dá wọn padà tí wọ́n fẹ́ lọ sí umrah níjèló ìyàwó Ummu Salamata radiyallahu ta'ala anha wọn á sọ fún Ànábì ńgbà wọn sọ pé ẹ fárí wọn sọ fún àwọn mùsùlùmí kí ẹ fárí ọ̀sẹ́ni kẹ̀kẹ́ tó dáhùn ẹ̀rí ìyàwó Ummu Salama radiyallahu ta'ala anha wọ́n lè pàṣẹ bì oṣìṣẹ́ Ọlọ́run ní ìdí pàṣẹ báyọ̀ níbẹ̀ ni ẹ̀ sí pàṣẹ ẹ̀yin kẹ̀kẹ́ fárí yín náà káwọn yẹn rí ẹ̀rí ń gbàtà Nabi sallallahu alaihi wasallam tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fárí báyìí àwọn èèyàn fẹ́ẹ́ fi abẹ́fẹ́lẹ́ wo ya orí ara wọn wọ́n fẹ́ẹ́ lè máa fura wọn lórí pa Nabi ti sí èmi ní òsè ẹ̀rí ìmọ̀ràn ẹ̀yà wa lọ́padà wọlé ń bẹ̀yẹn èèyàn gbàmọ̀ràn títí lórí obìnrin nígbà tí ọba ti fún yẹn ní mọ̀ràn ẹ kú obìnrin tí yẹn bá rí kórì rẹ pé sẹ́yìn pé mọ̀ràn ẹgbẹ́ kìíní ẹ̀ńbọ́ ni o títí ń jíde bá ti wà lọ́dọ̀ yìí ọ̀nà ẹ̀fẹ́ ṣe mọ́tínẹ́ fẹ́ ṣe sùn lásàlẹ̀ máa wá káàkiri tí ìbá ti ru ilé yẹn tí ìkọ́rọ̀ gidi ní sọ fún yẹn kí yẹn gbọ́ ohun ti wí. ẹ̀rí nínú àwọn ẹ̀kọ́ èyí dáàbò bá nínú gbàgbọ́dọ̀ Khaybaru yìí òun náà ní ìmọ̀ àṣàdì Ọlọ́run nínú gbogbo àlámọ̀rí mùsùlùmí máa ń lọ́lọ́run ni. kí ni túmọ̀ ipò tiẹ̀ gbàgbà fọlọ́run ọba sùhánà láì ní lọ́lọ́run. nǹkan tí ọba wá gẹ̀yìn ó sì rí bọ́ wá bẹ́ẹ̀ ni tọ́ládùá nìyí awúlò fún un tó ti ṣẹlẹ̀ àti ohun tí ó padà ṣẹlẹ̀ lójú àti gbogbo àlámọ̀rí yẹn mùsùlùmí gbọ́dọ̀ máa sá dọ́lọ́wọ́ ọba sùhánà irú ẹ̀ wà lá Nabi sallallahu alaihi wasallam ló ṣe nígbà tó gun òkè Khaybar ọwọ́ aṣọ fáwọn sàhábà fẹ́ mí ìdí ìwọlé ẹ̀sà dùn náà ọwọ́ abẹ́lọ̀ ọwọ́ ní Allahumma ìwọlọ́ Rabbas samawati sab'a wa ma azlal ìwọ tó ṣe pé wọ́n ló ní gbogbo sẹ́mẹ̀ méjèèjì àti gbogbo ibi tó tà jíde wa rabbal ard as-sab'a ìwọ náà tó ṣe pé wọ́n ló ní gbogbo ilẹ̀ méjèèjì wa ma aqlal
àti gbogbo àwọn nǹkan tí lẹ̀ ń gbé jáńjá ẹni pé ń gbé wa jáńjá ìwọ bá fi tó ọ̀pọ̀lọpọ̀ wa wúwo àdúgbò kúta rẹ̀ bẹ̀tẹ̀ gbogbo ẹ̀ pátá ilẹ̀ ń gbé jáńjá ọ̀rọ̀ bẹ̀ ṣẹyà péye ìwọ náà bá fi kó ọ lọ ní gbogbo àwọn ṣẹyà péye àwọn àṣetán wọ́n mọ àlàlù àtàwọn ẹni tí wọ́n máa ń sìn lọ́nà ọ̀rọ̀ bẹ̀ rìyà ìwọ náà ọbẹ̀ ẹlẹ́dà tó ti kó ọ lọ ní afẹ́fẹ́ wọ́n mọ zarai àti wọn táwọn afẹ́fẹ́ máa ń túká fa inna nas'aluka khayra hadhihi al-qarya torí bẹ́ẹ̀ wọ́ lọ oore ti ń bẹ ní ìlú kéréje tá a wọ̀ yìí là ń bẹ́ o wa khayra ahliha àtàwọn ẹni tó lóore ń bẹ wa khayra ma fiha àtòore ti ń bẹ nù rẹ̀ wa na'udhu bika min sharri hadhihi al-qarya àti ń wá sọ wọ́ lọ́wọ́ ọba níbi láburú ti ń bẹ nù ìlú kéréje yìí wa sharri ahliha àtàwọn tó burú ti ń bẹ ń bẹ wa sharri ma fiha àti láburú mu tó wà nù rẹ̀ ẹ̀rí bá nẹ́bí sallallahu alaihi wasallam ń ṣàdúrà yìí nìyẹn ọwọ́ àṣẹ sọ fáwọn mùsùlùmí gbà yẹn pé akhdimu bismillah torí bẹ́ẹ̀ ẹ wọlé pẹ̀lú orúkọ ọlọ́run ìwọ ń tiẹ̀ kò sí ọkàn wọ̀ ọkàn wọlé ní ọwọ́ bẹ́ẹ̀ làlùbọ́bà máa já lura wọn ẹlòmíì ó kò délé kò ní bẹ́ẹ̀ lọ́wọ́ kẹ́kẹ́ tí ó sì sí lọ́kàn lọ́kàn wọ́ bẹ́ẹ̀ kọ́jà ẹlòmíì ìranù míì ni ó tún máa bá kí ẹ̀dá ẹ̀kọ́ lọ sọ àwọn àfáà tó tó déédéé pé ẹ̀dá kù kí ni ìfẹ́ lọ́hùn dáa lè ṣe sálù torí inú kẹtọ́ lọ́wọ́ máa ń ká dára aláburúlé lórí òun ní ilé ńbẹ́ńbẹ́ obìnrin wà ńbẹ́ nǹkan ẹ̀gún wà ńbẹ́ nìyẹn fi ní ìdìbẹ́ lọ́hùn lórí ẹ̀ ọlọ́run máa ń kà kọ́lẹ̀ kí láburú ti bẹ̀sẹ̀lẹ̀ pé tí láburú bá tiẹ̀ fẹ́ wáyé a máa wáyé pẹ̀lú ẹ̀ ló ṣe wà nínú ìlànà pé bí ẹ bá kó délé tuntun ìyá abẹ lọ́wọ́ ọba sùhánà ìkẹ́ a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq ìyẹn wù mẹ́ta yìí. ó sì jáde pé yẹn tẹ́ fẹ́ yàwó ni àbí nǹkan ẹ̀gbọ́n àdúrà kan náà ni ìyẹn gbó bí mo ní asórí kí ọlọ́run mo ń bí ọ léèrè min khayriha wa khayri ma jabaltaha alayhi nínú orí rẹ̀ àtòrí tó ti kọ́ dámọ́ wa a'udhu bika min sharriha mo sì ń wá sọ ọlọ́run ọba wa sharri ma jabaltaha alayhi àti láburú tó yẹ kó ti dámọ́ àti ọlọ́run máa ń kádàrá láburú pẹ̀lú àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ náà ní nǹkan ẹ̀gùn ẹlẹ́mi ọ̀rọ̀ ọ̀kadà làwọn ẹgbẹ́ rẹ̀ ńlá lòún ra tiẹ̀ ọba dọ̀là wọn bá lẹ́sẹ̀ rẹ̀ dá ńgbọ̀ ya wọ́n so ẹsẹ̀ tán ẹsẹ̀ ọ̀ yẹn jú báyìí níjọ́ tó kọ́kọ́ gbé báyìí níbi ẹsẹ̀ tún dá nìyẹn oṣù mẹ́fà ló tún lò lórí ilé yẹn náà ńgbọ̀ ya wọ́n bá tún fẹ́ rí lulẹ̀ ọlọ́gbọ́kadà ti sọnù bọ́yọ̀ ọ̀rẹ́ sísàdúrà níjọ́ ní nìyẹn so gbogbo eléyìí ìsádi ọlọ́run ọba ó di ọwọ́ wa nínú gbogbo àlámọ̀rí nínú àwọn ẹ̀kọ́ èyí tó ti pàṣẹ rí nínú gàgbàtò Khaybar òun náà ní ipò tí ń bẹ fún Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu káàdì bí fún wa sanabi sallallahu alaihi wasallam ròyìn Ali wípé àṣìṣe màá gbá sí afẹ́ nìkan tó ti kọ́ lọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ òjíṣẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ òun náà nífẹ̀ẹ́ ọlọ́run ó sì nífẹ̀ẹ́ òjíṣẹ́ rẹ̀ ọwọ́ ajá ti fi Ali yìí ni nínú àwọn ẹ̀kọ́ èyí dáàtò rí nínú gàgbàtò Khaybar òun ni pé ká ṣọ́ra fún àwọn Yahudi àwọn tẹ́ ẹ máa ń lọ fún ìlẹ́lẹ́sìn kejì yìí wọ́n yẹ ẹlẹ́sìn kejì yín o àdámọ́ ọkú ní bẹ fún wọn. òun ló fa Al-Imam Shamakhshari nínú tírà rẹ̀ kékeré kan ní wí bẹ́ẹ̀ yẹn bá ń ka tírà rẹ̀ èèyàn gbọ́dọ̀ sọ́ra fún ìtìsálò tí ń bẹ fáàfá sọ́ra àfa ò ní gbàgbọ́ nípa apáàrí ọlọ́run níjọ́ gbẹ̀ndẹ̀ àlọ́kẹ́yàmọ̀ bẹ́ẹ̀ dẹ̀ sì ni gbogbo ẹni tó bá ṣe tọ́lọ́run tó tọ́tọ́ tẹ̀ lánàbì sallallahu alaihi wasallam yóò rí ọlọ́run inú ìdára tó tóbi nìyẹn níjọ́ gbẹ̀ndẹ̀ àlọ́kẹ́yàmọ̀ afáyẹn wa sọ pé alukọ́ọ̀lì min-ad-din al-khalis wa in-qila dhul-manaqibi dhul-manaqib ẹni tí ò bá lẹ́sìn ẹni tí ò lẹ́sìn táwọn yẹn bá sọ pé ó nípò ní ẹni àbùkù ní kò nípò kankan ẹ̀rí àgùnrin níbẹ̀ yìí pé sáwọn yẹ̀kú táwọn máa ń wò yìí sẹ́yìn máa ń pè wọ́n láwọn ẹlẹ́sìn kejì mẹ́tẹ́ ẹlẹ́sìn kejì o àwọn ènìyàn kọ́ àdámọ́ ọkú bí ọ̀dàlẹ̀ bíi ìjàmbá òun ní sísí wọn. bákan náà nínú ẹ̀kọ́ sáàtú bá ń lọ gásàtú Khaybar yìí òun náà ni pé agbọ́dọ̀ jẹ́ ọlọ́yẹ wa bí alimina ìdẹ́ra ọ̀dẹ̀ táàtì ìfìtọ́ yìlmíhàn ẹ̀rí ó lè jásí pé bí àdánwò nìdára ó ti wá lọ́sọ̀ sọ pé rúbà dọ́ọ̀rà ti náà fà àìníye nǹkan táwọn sọ pé ìnira ni a sì máa ń fà ní wá ń gbà ní. tábàwọ̀ ogun yìí a máa lóṣì àwọn mùsùlùmí bẹ̀ àkọọ́lẹ̀ mi sọ pé àwọn 29 àwọn mùsùlùmí lókun 93 dẹ̀ lọ́nà àwọn yehud ìyẹn àwọn jíù yẹn a rí i pé ẹ̀mí lọ níbẹ̀ ṣùgbọ́n padà mú orí wa. a tún rí nínú àwọn èèyàn tó ti fi wọn gba ìsìlámù nínú ẹ̀ náà ní Ummul Mu'minin Safiya radiyallahu ta'ala anha wa ardaha àtàwọn míì. bákan náà nínú àwọn ẹ̀kọ́ èyí tó ti fáàtún bá nínú gbọ́dọ̀ tó fẹ́ ìbàrẹ̀ yìí òun ni pé ká sọ́ra kí ìṣesí wa má jọ àwọn yehud pé kó dà báwọn Júù bí wọ́n bá péjọ jù bẹ́ẹ̀ lọ wọn ò lè wí ní Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́n bá múrò yìí wọn wá káwọn náà má kọ́ sí wọn ọlọ́wọ́n bá àlejò ọlá ní tahsabuhum jami'an
wọn kó lóko ń ṣẹta àwọn jù nìyẹn ọmọ àlérò péjọ kẹni wọn ṣùgbọ́n kẹrin wọn kọ ọ̀tọ̀ọ̀tọ̀ káwọn mùsùlùmí má jẹ́ kí tiwọn jọ bẹ́ẹ̀ kájẹkẹmí wọn jọ Ọlọ́run ọba dídí ròyìn àwọn sàábé òjíṣẹ́ Ọlọ́run ridwanullahi alaihim ajma'in Ọlọ́run ní walladhi ayyadaka bi nasrihi wa bil mu'minin wa allafa bayna qulubihim Ọlọ́run ló ti ìkúlọ́wọ́ fún ọ̀rẹ́ ànẹ́bì pẹ̀lú àtìlẹ́yìn àtọ̀dọ̀ rẹ̀ wá àti pẹ̀lú àwọn onígbàgbọ́ òdodo yẹn àwọn sàhábà wa allafa bayna qulubihim Ọlọ́run ní kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn ẹ̀rí omi ẹ̀fọ́ àwọn mùsùlùmí Ọlọ́run kò fi ara wa sí wa lẹ́mìí lórí òtítọ́ lórí dáadáa bákan náà nú àwọn ẹ̀kọ́ èyí dáa tún kọ́ nínú gazwatu Khaybar níbẹ̀ náà láti kẹ́kọ̀ọ́ wípé àti ìwọ ni a kò gbọdọ̀ jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ o bákan náà ìwọ ni ká máa kí lọ́lọ́run lérí ká máa pariwo lọ́lọ́run wọ́n níbi ogun yìí náà mà ní nígbà táwọn sàhábà ń padà lọ Mẹdínà wọ́n bá sọ pé Allahu Akbar wọ́n pariwo orí ọlọ́run hàn ẹ̀rípa àwọn ala anfusikum ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí kì í sojí lẹ́ ń pè lẹ́sọ̀ pé kì í pariwo ìdẹ́ ṣe fẹ́ ni tó jìnà ni bí kò sí fọ́lọ́ ọba olùgbọ́ ni ẹni tó sì súnmọ́ ni torí bẹ́ẹ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má kí lọ́lọ́run lórí bákan náà nú àwọn ẹ̀kọ́ á tún máa bá ń bẹ̀ nígbà tá Ànábì sallallahu alaihi wasallam tó gba ilẹ̀ Khaybar tán ilẹ̀ tó lọ́ra ni tó yẹ kó jẹ́ tìkì dáadáa bí ìdúbọ̀ ọ̀gbọ́gbù ni ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam wá ní káwọn yẹn máa rókó sí tí wọ́n máa tọ́jú ẹ̀ níbẹ̀ láti rí bí àtọ́sẹ̀ tọ́ èmi lè lọ́ọ̀kì tí ń lè fi wọn máa mójútó tó ti gbé èso tí bá ń jáde ńbẹ̀ àjọ máa pín bóyá wọn lọ́ka tírì òun ni wọ́n mú èmi ò kò tó lọ́ka tírì àyẹ̀bẹ̀ kọ́ èmi gbin nǹkan sílẹ̀ ìwọ́n máa mójútó ń tiẹ̀ ẹ̀rí tó ti gbé ohun tí bá ń jáde ńbẹ̀ àjọ máa pín ẹ̀rí eléyìí wọ́n jẹ́ àwọn ẹ̀kọ́ àti àwọn àríwòye ìtọ́wà ní gazwatu Khaybar àǹbẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run gbogbo nǹkan tó ń ṣe léwọ̀ ọlọ́run dákúnjá lè mọ̀ léwọ̀ gbogbo ohun tó ṣe lẹ́tọ̀ ọlọ́run dákúnjá lè mọ̀ lẹ́tọ̀ Allahumma kfina bi halalika an haramik ọlọ́run dákún tó wa pẹ̀lú ẹ̀tọ́ rẹ̀ kó níbi ìwọ rẹ̀ o àǹbẹ̀ wọ ọlọ́run ọba subhanahu wa ta'ala kathiri amwalana wa awladana wa barik lana fiha ọlọ́run dákúnjẹ́ dúkìá wa ọkọ̀ ọlọ́run dákúnjẹ́ fọmọ wa ọkọ̀ ọlọ́run wa fi ìbùkún sí fún wa Allahumma ihfazna min kulli musiba ọlọ́run dákún ṣọ́ wa ní gbogbo tí ń jẹ́ ìfàyín kéke washfi mardana gbogbo àwọn tí ọ̀la láàfíà ń wá ọlọ́run dákún jẹ́ agbádùn jẹ́ alálàáfíà o Allahumma waffiqna lima tuhibbu wa tarda ọlọ́run dákún tí wá sí gbòǹgẹ́ o kò tó nífẹ̀ẹ́ sí tọ́ yọnu sí nínú sí olórí ọlọ́run dákún yọnu sí wa ọlọ́run dákún yọnu sí wa ọlọ́run wa foríjì àwọn ẹni tí wọ́n kú sórí ẹ̀sìn ọlọ́run dákún sí kí àwọn ẹni tí wọ́n kú sórí ẹ̀sìn àǹbẹ̀ ọlọ́run ọba subhana Allahumma tawwil umrana ọlọ́run dákún jẹ́ kẹ́mi wọ́gùn fi ta'atika ya rabbal alamin ya arhamar rahimin ibadallah إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى